ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba ẹni tó dá wa sí láti rí òní èyí tí ṣe sátidé kẹta nínú oṣù yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àlàáfíà, fún ojú rere, fún ìbùkún, fún ìwàláàyè ẹ̀mí wa. A tún ti dé lórí ètò Gbàgede Ìlú lórí ìkànnì Kaftan Television Yorùbá. Ẹ̀yin ará ilé, wọ́n ní ẹ kú ilé là ń kára ilé, ẹ káàbọ̀ là ń kí ẹni tó ń bọ̀ láti ìta, ẹ kú ilé o, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Rachel Robert. Orúkọ tèmi sì ni Faruq ọmọ Ogunjimi. Ẹ kú sátidé o, ṣé ẹ̀ ń gbádùn ọjọ́ òní ẹ̀yin ará ilé wa? Báwo ni ọ̀sẹ̀ yín? Ṣé ó lọ dáadáa? Àwa méjì nìkan kọ́ la wà ní orí ètò lónìí. Bó tiẹ̀ ṣe pé Taiwo lè bá wa lórí ètò lónìí. Àmọ́ ẹlòmíì wà pẹ̀lú wa lórí ètò tí a jọ máa sọ àwọn ìròyìn tí ó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀. Ẹni ọ̀hún náà sì ni Ogbeni Stephen Adewale. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ẹ káàbọ̀ sórí ètò. Rachel, kí la ní fún Ogbeni Stephen? Ẹ̀yin ará ilé, àwọn ìròyìn tó tiẹ̀ wà tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí ó pọ̀, ṣùgbọ́n a máa mú láwẹ́láwẹ́, a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ òun ni pé orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Nàìjíríà, a ó bẹ̀rẹ̀ sí ní máa ra epo láti ọwọ́ orílẹ̀-èdè Niger. Lótìtọ́ à ń ta epo, àwa là ń wa epo, ta epo, à ń wa epo ní orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n ní tó ṣẹ̀ṣẹ̀ jáde, ìbáṣepọ̀ kan ṣẹ̀ jáde láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Niger, nínú èyí tí ẹni tí ń ṣe aṣojú fún àti máa sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà, ó sọ fún wa wípé àwọn ti wà lórí àwọn tí ń sọ̀rọ̀ lórí ẹ̀ láti bí oṣù 4 wípé láti ìgbà yìí lọ o, a ó máa ra epo láti ọwọ́ orílẹ̀-èdè Niger. Ọ̀gbẹ́ni Stephen, ẹ jọ̀ọ́, kí lẹ kọ́kọ́ rí sọ sí ìròyìn yìí? Ṣé ìròyìn ayọ̀ la máa pè é nítorí ilẹ̀ adúláwọ̀ tún ni. Àbí tó bá yá wá dẹ̀ ní. Ẹ ṣeun olóòtú, kò tí ẹ ṣe pé ó jẹ́ ilẹ̀ adúláwọ̀ nìkan, ó tún jẹ́ orílẹ̀-èdè Niger. Ẹ bá fẹ́ wò ó, wà rí pé níbi ọdún mélòó kan sẹ́yìn, àwọn orílẹ̀-èdè wọ̀nyí bí orílẹ̀-èdè Chad Republic àti àwọn bíi Niger Republic, àwọn Nigerian Republic, wọ́n jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ló ń kó ipa gbòógì nínú ọrọ̀ ajé wọn, nínú ìtẹ̀síwájú wọn. Tó tiẹ̀ ti fi títí di bí 20 ọdún sẹ́yìn, orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé ló jẹ́ orílẹ̀-èdè tó ṣe fún orílẹ̀-èdè Niger ní iná tó jẹ́ wípé ó pọ̀ jùlọ nínú bí 100% iná tó jẹ́ wípé wọ́n ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé fún wọn ní bí 77% nínú iná yẹn. Tẹ́bá dẹ̀ wá wò nípa ti ọ̀rọ̀ epo náà, orílẹ̀-èdè Niger jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé láti bí ọdún tó pẹ́ sẹ́yìn kì í ṣe pé bóyá wọ́n ní ohun àlùmọ́ọ́nì bí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ ní ti ọ̀rọ̀ epo. Wọ́n jẹ́ orílẹ̀-èdè jẹ́ pé wọ́n jẹ́ pé àwa náà ni wọ́n ń wò lójú, tó jẹ́ wípé a ti ẹ̀ fún wọn ní, tó jẹ́ pé à ń fún wọn ní epo nígbà tẹ̀yìnwá. Bọ́rọ̀ ṣe wá yí bó ṣe wá bẹ́yìn yọ yìí, ó lè jẹ́ ohun ìyàlẹ́nu sí àwọn tó jẹ́ wípé bóyá wọ́n ti ẹ̀ ń wò pé wọ́n ṣe ń fojú òpó orílẹ̀-èdè tó jẹ́ wípé àwa la pọ̀jù lágbàáyé, àwa ni tó ń pè ní òmíràn ilẹ̀ adúláwọ̀. Ní ilẹ̀ adúláwọ̀, àwa ló jẹ́ wípé a ní agbára tàdé ní ipò aṣíwájú o. Lóòótọ́ agbára pọ̀, ṣùgbọ́n tá a bá fẹ́ wò tó bá ti di ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, orílẹ̀-èdè wa jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé ó ti ní ìfàsẹ́yìn tó pọ̀, pàápàá láti bí 50 ọdún sẹ́yìn, láti bí 50 ọdún sí bí 40 ọdún sẹ́yìn. Kì í ṣe nǹkan tó jẹ́ wípé ó bẹ̀rẹ̀ lénìí. Ẹ máa rí pé kó tó di pé orílẹ̀-èdè Niger ló ti di pé àwọ̀ pé lára àwọn epo tó tà ti ń rà wọ́n pé orílẹ̀-èdè Côte d'Ivoire láti ń rà o, lára àwọn epo yìí orílẹ̀-èdè South Africa ni, lára àwọn epo yìí àwọn epo pé a ti ń rà àwọn kan tó jẹ́ pé láti orílẹ̀-èdè Ghana. Ó jẹ́ ohun tí ó ṣe ní láàánú tó pọ̀. Tẹ́ bá wo refinery wa níbi tá a ti wà, tó yẹ ká ti máa process àwọn epo yìí, ká ti máa sọ di finished product, kò sí gbogbo wọn, kò sílẹ̀ tó jẹ́ wípé lójú ń bẹ̀. Tẹ́ bá dẹ̀ wá wo púpọ̀ nínú àwọn ìlú tó ń ṣe ní láàánú jù ni wípé púpọ̀ náà bá ṣe sọ lẹ́ẹ̀kan, ìlú orílẹ̀-èdè Niger Republic jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ wípé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ epo púpọ̀ náà ló jẹ́ kí wọ́n tiẹ̀ ní epo yìí. Tẹ́ bá wá fẹ́ wò
láwọn àwọn ẹ̀rí àrídájú tó yẹ pé ó tiẹ̀ ti jáde láti bí ọdún mélòó kan sẹ́yìn ó wá jẹ́ ká mọ̀ pé púpọ̀ nínú àwọn rìfánẹ́rì tó tiẹ̀ wà ń bẹ̀ yẹn gan àwọn púpọ̀ nínú ló jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa yìí ló jẹ́ wípé wọ́n ní ló jẹ́ wípé wọ́n lọ ń dálẹ̀ sí sáwọn orílẹ̀-èdè wọ̀nyẹn ìyẹn wọ́n á ń jẹ́ kó wá jẹ́ ohun ìbanilẹ́rù pé tá a bá ti ẹ̀wọ̀n ìjọ orílẹ̀-èdè tiẹ̀ lè ní ìlọsíwájú tó ti nígbà tó jẹ́ wípé ara ilé ò ṣe tó jẹ́ wípé nítorí tẹ́ bá wo púpọ̀ nínú àwọn epo wọ̀nyẹn àwọn epo tá à ń rà yẹn kì í ṣe pé bóyá àwọn fúnra wọn náà máa wà epo wa náà ni àwa la máa wọ epo yẹn ń bí láàárọ̀ àwa la máa wọ epo yẹn ń bí láàárọ̀ tá a máa fowó kó lọ sí ọ̀hún tá a bá ti wá fowó kó lọ sọ́n tá a bá ti wá refine ẹ̀ tán la máa wá ta ti àwọn tá a fẹ́ tà sílùú òkè sí ọjà àgbáyé a ṣẹ̀ wá máa fi owó ra epo yẹn padà ohun táwa ń ṣe ń sìn dàbí ohun tá à ń ṣe láyé àwọn ìjọba amúnisìn yẹn àwọn colonial era tó jẹ́ títí dì tó yẹ pé àwọn tí a lè ṣe ní orílẹ̀-èdè nàìjíríà ní wípé ká gbin àwọn nǹkan wọ̀nyẹn tó jẹ́ wípé a lè sọ di nǹkan táwọn olóyìnbó ń pè ní finished product fún àpẹẹrẹ ewo kòkó fún àpẹẹrẹ ilẹ̀ wa ló jẹ́ wípé wọ́n ti ń gbẹ́ tó jẹ́ wípé àwa la máa ṣe tá a máa kórè ẹ̀ tá a máa sa tá a bá wá ṣe é tán àwọn òyìnbó amúnisìn máa wá kó lọ wọ́n máa kó lọ sílùú tiwọn lọ́hùn wọ́n á sọ di kò wọ́n á sọ di bonvita wọ́n á sọ di chocolate wọ́n á sọ di oríṣiríṣi wọ́n máa tà fún wa padà lọ́wọ́n gógó ó jẹ́ ohun tí ó bani lẹ́rù púpọ̀ ó dẹ̀ jẹ́ ohun tó jẹ́ pé ó yẹ kí a bójú wò kí a jókòó kí a ní àpérò lórí ẹ̀ pé tá a bá ń lọ bá ṣe ń lọ yìí ó tiẹ̀ máa dìgbà kan tiẹ̀ máa dé tó jẹ́ wípé gbogbo ohun tá a tiẹ̀ rí lé nísìn tó tiẹ̀ jẹ́ wípé bóyá ọ̀rọ̀ oko gan tá a rò pé kò ní í débẹ̀ pé ó tiẹ̀ lè yá tó yẹ pé ọ̀rọ̀ oko àti ó jẹ́ gbogbo nǹkan la máa rà láti bóyá àwọn ìlú tó jẹ́ wípé wọn ò tiẹ̀ ní tí ilẹ̀ wọn tí ò lọ́ra tó ilẹ̀ tiwa a lè ní kò ní débẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wò ní bí 30 ọdún sẹ́yìn náà kò sẹ́ni ní orílẹ̀-èdè nàìjíríà fi àwọn olùmọ̀ye díẹ̀ náà lè gbà iná lè nígbà pé ìgbà kan tiẹ̀ máa wà tó jẹ́ wípé orílẹ̀-èdè nàìjíríà wípé orílẹ̀-èdè kò Nigerian Republic la máa gbára lé láti ẹ̀ tí máa wà láti ẹ̀ tí ó máa tiẹ̀ ní wà. ìbéèrè kan tí mo fẹ́ béèrè nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lọ́lẹ́ kan ẹ sọ wípé ó lè já ọmọ nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà náà ni wọ́n ní àwọn refineries sọ̀rọ̀ ìbéèrè tèmi wá ni pé kí ló dé tí wọ́n fi lè dá àwọn refineries náà lẹ̀ sórílẹ̀-èdè yìí. ṣé mọ ohun tí ó ń ṣe àwọn olórí wa ni wípé aláwọn olórí tó jẹ́ wípé wọ́n ní gbogbo ohun tí wọ́n ní wọ́n ń ro ti ọjọ́ ọ̀la ọmọ nàìjíríà mọ́ tiwọn tí wọ́n bá ti wà nípò owó tí wọ́n bá ti kó jẹ àti àwọn owó tí wọ́n ṣe bá tí wọ́n ṣe báṣubàṣu tán bá ti wá tówó yẹn bá ti wà wọn ò ní fẹ́ kó jẹ́ pé àwọn èèyàn máa bá wọn fi ojú sówó yẹn pé ibo ni alágbájá ti rówó yìí ibo ni tàmẹ̀dù ti rówó yìí ohun tí wọ́n máa ṣe ni púpọ̀ nínú wọn tiẹ̀ máa ń lo nǹkan tó ń pè ní front tó jẹ́ pé owó yẹn wọ́n máa ní owó yẹn wọ́n máa wá dá iléeṣẹ́ lẹ̀ lórúkọ àwọn kan pé ẹ̀wọ̀n yẹn ẹ máa ra àwọn yẹn bí páwọn náà ní bí páwọn ni wọ́n ní ilé ẹlòmíì tó tẹ̀ máa lórúkọ ẹ̀gọ́ orúkọ yẹn ò sẹ́yìn bí páwọn ni wọ́n ní ilé iṣẹ́ yẹn tẹ́ bá wo owó tó lè dá rìfáínẹ́rì lẹ̀ kì í ṣe owó kékeré tó jẹ́ pé tẹ́ bá pé kẹ̀tẹ̀ lè dá rìfáínẹ́rì ẹ̀ tó jẹ́ pé ẹ tiẹ̀ máa lè refine epo tó tiẹ̀ jẹ́ pé bí 100 litres lásán kì í ṣe owó kékeré ká tó wá ní ilé rìfáínẹ́rì tó jẹ́ pé ẹ máa dálẹ̀ tó jẹ́ wípé ẹ tó máa refine nǹkan tó tó bí 250,000 300,000 litres gẹ́gẹ́ bí wọ́n tà ní sí tó jẹ́ pé orílẹ̀-èdè kì í ṣe owó kékeré so ní púpọ̀ nínú wọn ló ń ṣe yẹn ẹ̀dẹ̀ máa ẹ wo mọ́ tí ẹ ṣe pín gbogbo ó ní nǹkan tó ń pè ní block fún àpẹẹrẹ ẹ wo bí wọ́n ṣe pín gbogbo block wọn yẹn fún ara yẹn oil block yẹn fún ara wọn púpọ̀ nínú ọtẹ́ bá lọ wò ó sí kò sí àkọsílẹ̀ tó dájú tẹ́ bá tiẹ̀ fẹ́ sọ pé ẹ lọ sí Àbújá pé fẹ́ lọ wo àwọn ministry wọn yóò pé fẹ́ wo ìgbésẹ̀ tí ìlànà tí ìjọba gbé pàápàá ìjọba àwọn ológun ní ayé ìjọba ológun ààrẹ Babangida ń gbà yẹn pé ìgbésẹ̀ tán tiẹ̀ gbé tán fi pín gbogbo àwọn oil block yẹn fún gbogbo àwọn tán pín fún gbà yẹn tó jẹ́ pé àwọn yẹn sìn púpọ̀ nínú ló wá jẹ́ pé àwọn ni olówó tán lówó jù lọ tó jẹ́ wípé à ń rí ní orílẹ̀-èdè wa lénìí ẹ máa rí pé kò sí ìlànà kan tó jẹ́ wípé ó tọ́
púpọ̀ nínú wọn ìkan nínú wọn tiẹ̀ wà tó jẹ́ wípé lẹ́ni tẹ́pọ̀ òun ni ó fẹ́ jẹ́ òun ni obìnrin tó jẹ́ pé ó fẹ́ lówó jù ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tẹ́ bá wá wò wọ́n ti ṣe dáadáa fún wọn ti àti ẹ̀dùpẹ́pẹ́ orí wọn ṣe dáadáa sí orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tẹ́ bá wo gbogbo nǹkan wọ̀nyẹn gbà yẹn máa wò pé tó bá jẹ́ àwọn ìlú àwọn ọba ni kó tó di pé wọ́n tiẹ̀ máa fún yín ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ká ẹni oil block wọ́n máa wò pé irú ìrírí wo experience wo lẹ ti ní exposure wo lẹ ti ní nínú iṣẹ́ yẹn ní ọ̀nà ṣùgbọ́n ẹ máa rí pé púpọ̀ nínú ló jẹ́ pé wọn ò tiẹ̀ mọ nǹkan kan nípa ọ̀rọ̀ epo kó tó di pé wọ́n fún wọn ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ lọ́pọ̀ so púpọ̀ nínú tó bá ti wá ní nǹkan wọ̀nyí òun ló fà tó fi jẹ́ wípé wọn ò ní fẹ́ kó jẹ́ pé wọ́n máa rí di bí wọ́n ṣe ń ṣe tẹ́ bá wo kìtìkìtì ń ṣe ìyẹn nìkan àwọn ọ̀nà tó jẹ́ wípé orílẹ̀-èdè wa tó fi ń sọ owó dànù ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn olóyìnbó ń pè nǹkan kan ní benchmark ìyẹn tó jẹ́ wípé tábà epo yìí bá ṣe ń wà ẹ máa rí pé kì í ṣe gbogbo epo tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lénìí kì í ṣe orílẹ̀-èdè wa gangan ló jẹ́ wípé àwọn òṣìṣẹ́ wọn ló ń wà ó ní àwọn àjọ kan tó jẹ́ wípé àwọn ní orílẹ̀-èdè wa ni wọ́n tọwọ́ bọ̀wé pẹ̀lú pé iṣẹ́ tí ní ká máa ṣe eléyìí o àwọn àjọ yẹn ló máa wá epo yẹn náà máa wá fún orílẹ̀-èdè wa pé ó dà ohun tí a wà rí léni o pé lítà kan o pé oye bí eléyìí la máa fún yín ní orí ẹ̀ ìyẹn kì í ṣe ìyẹn crude lásán sì nìyẹn nígbà tán sì ń pè ní crude ìyẹn tó jẹ́ wípé ṣáà tán bá ti wà lára ìyẹn náà ti máa yọ oríṣiríṣi yọ epo tá a mọ̀ sí petrol náà yọ kerosene yọ diesel yọ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn so ara àwọn iná ti máa yọ ṣùgbọ́n tó bá ti wà nígbà tó sì wà bẹ́ẹ̀ yẹn kán tó tiẹ̀ gbé lọ sílùú òkèèrè láti lọ ṣe àwọn iléeṣẹ́ yẹn náà máa wà ìyẹn àwọn àjọ ńlá bíi àwọn àjọ oríṣiríṣi bíi Chevron bíi àwọn iléeṣẹ́ ńláńlá bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n máa wà tó máa fún àwọn ìjọba wa lówó pé ó dá òye lítà báyìí la wà òye tíjọba wa ń rí nìkan lórí owó lórí owó yẹn nìyẹn òye tán bá tẹ́ bá wá wo benchmark yẹn láti ọdún 1991 ló jẹ́ wípé wọ́n ti tọwọ́ bọ̀wé yẹn pé oye báyìí lẹ́ máa fún pé ìtẹ́ máa fún yẹn oye yẹn dẹ̀ nìyẹn náírà mọ́kànléní àádọ́ta títí di bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́nu nísìn oye tí wọ́n ṣe gbé láti bí 30 ọdún sẹ́yìn tẹ́ bá dẹ̀ wòye tó ń tà ní ọjà àgbẹ̀yẹ máa rí wípé ó ti yàtọ̀ pátápátá nítorí náà tí yẹn fi yé wa ni wípé àwọn kan wà tí wọ́n jókòó tó jẹ́ pé láìgbé láìrò tó jẹ́ láìgbé láìsàn tó jẹ́ wípé owó ńlá ni wọ́n ń rí lórí nǹkan wọn ṣùgbọ́n tẹ́ bá wò sáwọn ìjọba wa tó ti ń wá láti gbà yẹn àbóyá ìjọba ológun ni o ìjọba alágbádá ni o ìgbà tá a bá wá wò ṣé àwọn ìjọba yẹn ṣé wọ́n máa láwọn ò mọ̀ ló yẹ kán bójú wo nǹkan wọ̀nyẹn tí ò bá jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ó ní nǹkan kan táwọn kan ń rí látẹ̀yìn bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn ò fẹ́ kó hàn sí àwọn ará ìlú. ṣé àwa lè wò pé nǹkan ayọ̀ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìlú òyìnbó ló máa ń gbé epo yìí lọ láti lọ ṣe ìpínyà ẹ̀ láti yọ petrol yọ kínní ṣé nìsín tó jẹ́ ilẹ̀ adúláwọ̀ ṣé a lè sọ pé ó pé wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ilẹ̀ adúláwọ̀ nítorí tó bá jẹ́rú orílẹ̀-èdè Niger yẹn sìn owó yẹn á dúró ní Áfíríkà níbí báyìí kò ṣáà ní wá sí then tábà ní ká wo bí ìrìn àjò yẹn ṣe jìn tó tó bá ń kó bọ̀ láti Amẹ́ríkà tá bá ti gbé epo lọ sí Amẹ́ríkà tó bá fẹ́ kó padà wá sí Nàìjíríà iye tó máa ná wọn kọ́ ló máa ná wọn tó bá jẹ́ pé Niger ni wọ́n ti fẹ́ kó wá sí Nàìjíríà pàápàá jùlọ inú ìròyìn yẹn wọ́n ti sọ pé ibi tí rìfáínárì ọ̀hún gan wà kò jìnnà sí ààlà Nàìjíríà àti Niger so ṣá lè sọ pé ó pé wa ju ìgbà tí wọ́n ń gbé lọ ìlú òyìnbó àbí torí àwọn tó ń jẹ gúdújẹrá tí wọ́n ti ní ọ̀nà ìwà ìbàjẹ́ wọn ṣé ìyẹn lè jẹ́ kí ó jẹ́ kó má pè wá náà kó má nítumọ̀. èmi tẹ̀ tó wá fẹ́ mọ̀ bóyá tó wá jẹ́ kí owó epo kó tún dínkù. kò séyìí tó máa pé wa nínú ẹ̀ nítorí pé bó tiẹ̀ jẹ́ orílẹ̀-èdè Niger o bó jẹ́ orílẹ̀-èdè Benin Republic o rírà náà la máa rà kò séyìí tó máa pé wa àwọn tó lè pé àwọn tó a lè sọ pé ó máa pé orílẹ̀-èdè Niger tẹ́ bá tiẹ̀ wá wò dáadáa ó tiẹ̀ ṣeé ṣe kó máa pé orílẹ̀-èdè Niger kó jẹ́ pé àwọn kan tó jẹ́ wípé wọ́n jẹ́ olórí tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n wà ní ipò ní orílẹ̀-èdè Niger nìkan àwọn yẹn nìkan náà máa jẹ èrè ẹ̀ tẹ́ bá wò bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ pé nígbà tán bá gbé lọ sí ìlú bóyá bí wọ́n gbé lọ sí Egypt àbí sí Algeria o kó tó di pé wọ́n refine ẹ̀ kó tó di pé wọ́n gbé wá pé owó yẹn máa pọ̀ ju pé ó jẹ́ láti orílẹ̀-èdè Niger lọ ìdí nìyẹn tó jẹ́ pé pọ̀ nínú àwọn olóṣèlú wọn náà àti àwọn tó jẹ́ pé wọ́n ti ṣòwò wa báṣubàṣu ẹni tó jẹ́ pé wọ́n fi lọ ń kọ́
refineries wọ̀nyẹn Síbẹ̀ sáwọn etí ìlú. kéré yẹn ṣé bá tẹ́ lè bá kó wò ẹ iye máa rí tán pé bá kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló máa pé nítorí pé àwọn ti tà á oyekóye táwọn bá ti gbé wá òun náà lọ máa rà á. oyekóye táwọn bá ti gbé wá lọ́ máa rà á kò dẹ̀ ní jẹ́ kí epo lọ kò níyẹn ò sọ pé kí epo lọlẹ̀ nítorí pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà ló ń rà á àwọn kan wà tó ń pè ní independent marketer ìyẹn tó yẹ pé àwọn ni wọ́n wà ní àwọn tí iṣẹ́ tí wọ́n ní àwọn ọlọ́jà aládàáni iṣẹ́ tí wọ́n ní láti lọ sí ọjà àgbáyé láti lọ kó epo yẹn wá sí orílẹ̀-èdè wa tẹ́ bá wò láti bí ọdún tó pọ̀ sẹ́yìn ló jẹ́ wípé wọ́n ti ń fún wọn ní àwọn nǹkan tó ń pè ní subsidy ní àwọn ìjọba wa máa ń fún wọn gbà yẹn lórí pé wọ́n á ní ó dáa o pé tẹ́ bá lọ sí ọjà àgbáyé tẹ́ bá lọ gbé ọjà yín wá o pé tẹ́ bá ti ń bọ̀ pé kó má dípò máa wọ́n jù ní orílẹ̀-èdè Nàìjíríà pé a máa fi bíi 30 náírà a máa fi bíi 40 náírà lé fún yín ṣùgbọ́n wá rí i pé tẹ́ bá wá wo gbogbo ìwádìí táwọn àjọ oríṣiríṣi àwọn àjọ tíjọba fúnra wọn tí wọ́n ti gbé kalẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn àjọ yìí ó pé wọn ò ní orí náà ni wọn ò ní ìdí wọn ò ní lè sọ pé nǹkan báyìí ni àwọn àjọ yẹn gbé ṣe ṣùgbọ́n tẹ́ bá wo díẹ̀díẹ̀ nínú àwọn ìfiléde tó ń wáyé nínú àwọn àṣírí táwọn àjọ yẹn tú síta ẹ máa rí wípé bó ti bá wá lọ gbé epo yín ní orílẹ̀-èdè Côte d'Ivoire gẹ́gẹ́ bí independent marketer tẹ́ lọ gbé epo yín ní orílẹ̀-èdè Côte d'Ivoire ẹ máa tẹ́ bá sọ fún wọn pé orílẹ̀-èdè Côte d'Ivoire ni mo ti lọ gbé epo mi o tí ọlọ́jà kejì tó lọ gbé epo tiẹ̀ ní orílẹ̀-èdè Algeria tó bá wá dé ìwádìí tí wàá jẹ́ ká mọ̀ pé ẹni tó tiẹ̀ lọ gbé ní orílẹ̀-èdè Côte d'Ivoire ẹni yẹn náà máa ní Egypt lòun ti lọ gbé o nítorí náà owó yẹn náà ó máa wá pọ̀ sí kò dẹ̀ sí ọ̀nà ìlànà tó tọ́ láti ẹ̀ ti fi lè mọ oye tí wọ́n gbé wọlé tí wọ́n bá wá gbé bó tiẹ̀ jẹ́ pé 100,000 litres ni wọ́n gbé wọlé tán bá ní 500 litres o tọ́ bá ti bábá fún àwọn tó wà ní ìdí àkọsílẹ̀ yẹn lówó táwọn ẹ̀ bá wá sọ pé iye báyìí ni nǹkan tó bá ti ibi tó parí sí nìyẹn. kí wàá làwọn ọ̀rọ̀ yín fún àwọn ìjọba wa nítorí ọ̀rọ̀ náà ó lọ́jú. iṣẹ́ mọ ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba gbé tó jẹ́ wípé ìgbésẹ̀ tí ìbádáwó ló fi jẹ́ pé ìjọba ti wá ní àwòdà pé a ti ń sọ owó dànù tó pọ̀ jù lọ́nà pé a fẹ́ yọ owó yẹn kúrò ìyẹn owó subsidy yẹn tí wọ́n dẹ̀ ti yọ ṣùgbọ́n bá a ṣe ń sọ láti gbà yẹn náà ni wípé ìyẹn ò tí ì ní jẹ́ kí ayé dẹrùn fún àwọn ará ìlú ẹ̀tọ́ ìjọba ni láti rí wípé iṣẹ́ àkọ́kọ́ tí ìjọba ní ìbájẹ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà o àbí orílẹ̀-èdè Nàìjíríà o àbí orílẹ̀-èdè North Korea o orílẹ̀-èdè tí ìbá wò jẹ́ ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ayé dẹrùn fún àwọn ará ìlú tíjọba bá wá ní ó dáa pé a ti ń sọ owó dànù púpọ̀ lọ́nà yìí o pé nípa ti ọ̀nà ti ọ̀rọ̀ subsidy pé a fẹ́ yọ kúrò àwọn tẹ́ bá wá lẹ fẹ́ yọ ọ̀rọ̀ subsidy yẹn kí ni àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti wá rí wípé owó tí wọ́n fi tó jẹ́ wípé tá a bá ní ó dá o pé bílíọ̀nù 10 náírà là ń fi lé subsidy ní oṣooṣù tẹ́lẹ̀ pé báwo la ṣe wá fẹ́ ṣe bílíọ̀nù 10 náírà yẹn tó ṣì wà lọ́wọ́ wa yẹn kí ni àwọn ìgbésẹ̀ láti bí oṣù bíi 3-4 sí tíjọba ti yọ subsidy yẹn kí ni àwọn ìgbésẹ̀ kí ni àwọn ohun tíjọba ti ṣe tó jẹ́ pé a ti lè sọ pé ara subsidy owó tó yẹ kí ìjọba òun ni ìjọba ti ná lórí nǹkan báyìí pé tí wọ́n darí ẹ̀ sí rèé kò dẹ̀ ní jẹ́ kí epo wálẹ̀ tẹ́ bá rí ń sìn láti ìgbà tó ti ṣe ẹ máa rí pé ṣe lépo yẹn ṣe lówó epo ń lọ sókè ń sìn ó ti fẹ́ẹ́ débi 170 náírà ń sìn nítorí tẹ́ bá lọ sí tẹ́ bá jẹ́ bí independent market tẹ́ bá lẹ fẹ́ lọ ra epo oye tẹ́ máa rà láti ọ̀dọ̀ ẹ máa gbé níbi 162 náírà tẹ́ bá ẹ̀dẹ̀ tó dẹ̀ tún lóye tẹ́ máa san pé bóyá bí owó tíkẹ́ẹ̀tì àwọn owó kan tó jẹ́ pé gbọ́dọ̀ san lórí lítà kan bóyá bí náírà 4 àbí 5 ohun tí yẹn wá ń jẹ́ pé wá ní pé tó bá fi wá máa dé ọ̀dọ̀ àwọn iléepo tán máa gbé wá sítòsí wa táwọn ará ìlú fi máa ríra nígboro tó bá fi máa dọ́dọ̀ tiwọn ó máa dọ́dọ̀ tiwọn níbi 167 or 168 náírà ẹ má dẹ̀ gbàgbé pé púpọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n tún sì máa gbé wá láti wọ́n ti bóyá wọ́n á ná náírà kan lé so àwọn náà dẹ̀ tún máa fẹ́ rere ń bẹ̀ ṣùgbọ́n ìjọba wa ò wo ibẹ̀ yẹn ọ̀nà àkọ́kọ́ tó jẹ́ wípé ó lè fi ayé dẹrùn ní wípé
kí a padà sí ohun tó jẹ́ wípé a ti sọnù láti ìbẹ̀rẹ̀ wa, ká wo àwọn rìfáínẹ́rì wa, kì í ṣe àwọn rìfáínẹ́rì tó jẹ́ wípé bóyá àwọn rìfáínẹ́rì bí abí Kaduna tẹ́ bá wo iye owó tán ti ná lórí àwọn rìfáínẹ́rì wọ̀nyẹn tí wọ́n lára fi ṣe ó tó owó tó jẹ́ wípé a tiẹ̀ tún lè fi kọ́ méjì a lè fi kọ́ mẹ́ta kí àwọn ìjọba wa kan ṣe òótọ́ pẹ̀lú wa kí wọ́n kọ́ àwọn rìfáínẹ́rì wọn. nítorí pàápàá àwọn orílẹ̀-èdè míì gan tiẹ̀ ti ń sọ pé àwọn ò lè epo mọ́. tẹ́ bá tiẹ̀ wo àwọn ìlú tó jẹ́ wípé wọ́n ní àwọn epo wọ̀nyẹn ìbáàjẹ́ orílẹ̀-èdè Russia ìbáàjẹ́ orílẹ̀-èdè Saudi Arabia orílẹ̀-èdè United Arab Emirates tẹ́ bá wo gbogbo wọn bẹ́yẹn ẹ máa rí wípé tí wọ́n bá fẹ́ kọ́ àwọn rìfáínẹ́rì wọ̀nyẹn wọ́n máa kọ́ níbi tó súnmọ́ ibi tí wọ́n ti ń wa epo ṣùgbọ́n ẹ máa rí wípé orílẹ̀-èdè tiwa láti ìgbà láti 1969 tó jẹ́ wípé a ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn rìfáínẹ́rì wọ̀nyẹn tá a ti ní ó dáa afẹ́kọ́ ilé òṣèlú là ń kì sí kí ni Kaduna ní ṣe pẹ̀lú Delta ẹ máa rí pé ibi tá a ti ṣì wá láti bẹ̀rẹ̀ nìyẹn nítorí ohun tí yẹn sọ fún wa ni wípé tán bá wa epo ní Delta káṣẹ̀tún tó máa wá gbé lọ sí Kaduna owó páìpù owó tá a máa fi lé páìpù láti bẹ̀ yẹn sí orílẹ̀ sí Kaduna nítorí náà ọ̀nà tí a fi ń sọ owó dànù tí ó pọ̀ àwọn ìjọba wa kí wọ́n bójú wo yẹn nítorí ohun tí wádìí àti ohun tí gbogbo ìrírí tó ń ṣẹlẹ̀ níta ti fi yé wa ń sìn ni wípé tí ọ̀rọ̀ epo tí a bá bójú wo ọ̀rọ̀ epo kò sígbà tí gbogbo nǹkan ìlú tí ò ní máa lọ sókè nítorí pé gbogbo nǹkan pátápátá ló rọ̀ mọ́ ọ̀rọ̀ epo kò síná kò sómi kò sí nǹkan kan so gbogbo nǹkan wọ̀nyẹn ẹ máa nílò epo láti fi gbé iléeṣẹ́ yín lọ sókè pé kí iléeṣẹ́ yín gbogbo iléeṣẹ́ tá a wà ń sìn tí ò bá jẹ́ pé jẹnẹrétọ̀ a lè wà ní ká ṣe nǹkan tá à ń ṣe wọ̀nyí nítorí náà kò sígbà tí gbogbo nǹkan ò ní lọ sí sókè tíjọba bá lè bójú wo ọ̀rọ̀ epo yẹn kí wọ́n ṣe òótọ́ pẹ̀lú ẹ̀ kí wọ́n dẹ̀ ṣe lọ́nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ tí wọ́n bá lè ṣe kò sígbà tí dàgbàsókè ò ní wọ́n. ẹ ṣe gan Ogbeni Stephen ìròyìn tó kàn kó tó pé àkókò pọ̀ kó wa ní pápámọ́ra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ wọ́n ní àwọn olùwọ́de EndSARS ló fà á tí oúnjẹ fi gbọ́n kí lẹ́yìn lè rí sọ sílẹ̀. ìyẹn ṣì rọ̀ mọ́ nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ bá rí àwọn ìjọba wa jẹ́ ìjọba tó jẹ́ kó máa jáde táwọn ìjọba ìlú míì bá sọ̀rọ̀ tí ìjọba ìlú míì bá sọ̀rọ̀ tẹ́ bá wo bí orílẹ̀-èdè Amẹ́ríkà fún àpẹẹrẹ kó tó di bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn tó jẹ́ wípé ààrẹ Trump dé tó jẹ́ wípé gbogbo wọn àtẹ́ pé àwọn yẹn ò nígbàgbọ́ nínú pé wọ́n máa sọ òótọ́ ṣùgbọ́n ìgbà tí àwọn ìjọba kan bí ìjọba Amẹ́ríkà fún àpẹẹrẹ níbi ọdún mélòó sẹ́yìn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ máa bójú wò lẹ́ẹ̀mejì nítorí ẹ máa mọ̀ pé ọ̀rọ̀ wọn ò pé ó ní òótọ́ nú wọ́n lè sọ fún yín pé ìgbésẹ̀ tá a gbére tá a fi mọ̀ ṣùgbọ́n àwọn ìjọba tiwa ohun tó bá wù wọ́n ohun tó bá wá sí wọn lẹ́nu ni wọ́n ń sọ wọ́n lè jí kan sọ pé báyìí ni lẹ́ni wọ́n lè jí lọ́la kan ní àpé kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ wo lórí ọ̀rọ̀ EndSARS yẹn fúnra ẹ̀ lákọ̀ọ́kọ́ ńgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ológun ní pé àwọn ò sí ń bẹ̀ ọ́ pé àwọn kọ́ làwọn wà ń bẹ̀ ọ́ pé bóyá àwọn kan tí wọ́n fẹ́ bà orúkọ àwọn ológun jẹ́ ni wọ́n wọ aṣọ àwọn ológun ni wọ́n ṣe gómìnà Sanwó-Olú ní pé àwọn agbára tó pọ̀ ju tòun lọ páwọn kan tó lágbára ju òun lọ páwọn ni wọ́n pe àwọn ológun ẹ̀yìn ọ̀rẹ́yìn gbà tọ́rọ̀ tún làwọn ológun tún dé wọ́n tún ní ó dá o pé gómìnà Sanwó-Olú ló tiẹ̀ fúnra ló pe àwọn pé káwọn wá o nígbà tó yá wọ́n ní ṣùgbọ́n pé wọ́n ní pé wọ́n pè wọ́n pé wọ́n ní wọn lọ Lẹ́kì nígbà tó tún yá wọ́n ní àwọn lọ Lẹ́kì pé nígbà táwọn tiẹ̀ débẹ̀ pé ṣe ni àwọn olùfihónú wọn pé ṣe nínú wọn dùn tí wọ́n pàdé wọn tẹ́ bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ tún wá wò tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nígbà tí General Taiwo yẹn tó jẹ́ olórí àwọn ológun ti nílùú Èkó tó dé tó ní pé lóòótọ́ làwọn lọ bẹ̀ ò pé ṣùgbọ́n pé àwọn òyìn ìbọn gidi pé ọta ìbọn táwọn lò pé kì í ṣọta ìbọn gidi tó ní pé tán bá pé ọta ìbọn onírọ́bà ni ò pé nǹkan táwọn ṣe ṣùgbọ́n ẹ wá wo ìfiléde tí ìwádìí tí àjọ CNN ṣe lẹ́yìn wọ́n á jẹ́ kó yé wa pé ọta ìbọn tó tiẹ̀ jẹ́ wípé wọ́n kó ń bẹ̀
tó jẹ́ wípé láwọn ṣẹ́ẹ̀lì ẹ̀ pé tán kó pé ọta ìbọn tó jẹ́ wípé orílẹ̀-èdè Serbia náà ti rà ni ó dẹ̀ jẹ́ ọta ìbọn tó jẹ́ wípé orílẹ̀-èdè wa tó jẹ́ wípé òun náà máa ń rà lọ́dọọdún. So tẹ́ bá wá rí gbogbo nǹkan wọ̀nyẹn máa rí pé àwọn ó jẹ́ ìjọba ṣé irú ìjọba bẹ́ẹ̀ yẹn ti jẹ́ kó yé wa pé kì í ṣe ìjọba tó jẹ́ wípé a lè fi gbogbo ara a lè fi taratara gbọ́ tó yẹ tó tọ́ kó tó di pé ọ̀rọ̀ EndSARS dé ló jẹ́ wípé ọ̀rọ̀ oúnjẹ ti ń lọ sókè lákọ̀ọ́kọ́ ẹ máa rí wípé ńgbà tí ọ̀rọ̀ corona tó jẹ́ pé ó da gbogbo nǹkan rú tó jẹ́ ó jẹ́ pé gbogbo nǹkan ń lọ sókè ẹ̀yìn ọ̀rẹ́yìn láti ẹ̀tún jí níbi oṣù kẹfà sóṣù keje ọdún la gbọ́ pé àwọn ìjọba wa ti yọ owó lórí wọ́n ti yọ subsidy pé epo ti lọ sókè nígbà tí epo bá lọ sókè báwo ni owó oúnjẹ ní owó oúnjẹ ṣe ní wọn nígbà tó jẹ́ wípé epo yẹn náà ló jẹ́ wípé àwọn ọlọ́kọ̀ tí wọ́n máa rà tó jẹ́ wípé wọ́n máa fi bá yín kó tọ́ máa fi kó oúnjẹ yẹn wá ẹ má gbàgbé pé epo yẹn náà ló jẹ́ wípé àwọn ará ìlú máa rà tó máa fi tan generator tó máa fi ṣe gbogbo nǹkan ẹ̀yin tẹ́ bá gbogbo nǹkan tẹ́ bá ń ṣe wọn kò sígbà tó jẹ́ wípé tẹ́ ẹ bá fẹ́ ẹ máa fẹ́ rírì ń bẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ epo yẹn ni ẹ dẹ̀ wá máa wo gbogbo oríṣiríṣi nǹkan tó wá ń ṣẹlẹ̀ nílùú tó jẹ́ wípé kò síṣẹ́ kò sí nǹkan kan nítorí náà báwo ni wọn kàn ṣe ń lọ sókè ìjọba dé wọn ní àpé orílẹ̀-èdè Nàìjíríà wa ló jẹ́ wípé à ń produce ìrẹsì jù ní ilẹ̀ adúláwọ̀ tẹ́bà dẹ̀ wá wo owó ìrẹsì ọ̀hún lọ sókè lójú méjèèjì. ẹ jẹ́ tiẹ̀ sọ nǹkan lórí ìrẹsì ìgbà tí mo wà ní ọjà níbì kan bí ọ̀sẹ̀ tó kọjá mo wá ní mo fẹ́ rẹ ìrẹsì wọ́n pè fún mi ní 1,000 kan àmọ́ tẹ́lẹ̀ 1,000 kan ó lé díẹ̀ ni wọ́n ń tà wọ́n á ní ó mà ti wálẹ̀ o kí ló fà á tó fi wálẹ̀ wọ́n wá ní àwọn custom tó ń dúró sójú títì pé wọ́n sí lójú títì láti gbowó lọ́wọ́ àwọn tí ó ń gbé ìrẹsì wọlé tó sì jẹ́ kó wálẹ̀ dé pé ká ní pé ìjọba gan pé ó lè ṣí bọ́dà ní pé owó oúnjẹ kò bá tún owó ìrẹsì kò bá tún wálẹ̀ ju tó ṣe wà yẹn lọ manókè kò sí problem pé tó bá tẹ̀ jẹ́ pé owó ìrẹsì tòkè òkun pé ìjọba ò tiẹ̀ fẹ́ sílẹ̀ tí ìrẹsì ti Nàìjíríà ẹ̀ ló gan ni tábà tún rí pé díẹ̀ gan ni owó tí ìrẹsì Nàìjíríà ló fi ju ti òkè òkun lọ káyọ̀ pé bọ́dà tiẹ̀ wá ṣíṣí ó dá wa lójú pé owó ti ìrẹsì Nàìjíríà yóò ju ti èyí tí a rà ní. kò sígbà tí nǹkan tí orílẹ̀-èdè náà tí nǹkan tá a bá ń ṣe ní tá a bá ń produce ní orílẹ̀-èdè wa tí ò ní fẹ́ wọ́n ju nǹkan tó ń bọ̀ láti òkè òkun lọ ìdí ni wípé tẹ́ bá wo nǹkan táwọn olóyìnbó ń pè ní cost of production náà ìdí lórílẹ̀‐èdè wa ìyẹn nǹkan tó jẹ́ wípé ẹ gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀ tẹ́ máa gbé kó tó di pé ẹ tiẹ̀ wá parí gbogbo nǹkan wọ̀nyẹn o tẹ́ bá gbogbo ìgbésẹ̀ máa rí wípé òun ló ń jẹ́ nǹkan tó wọ́n fún àpẹẹrẹ jẹ́ ká wo orílẹ̀‐èdè Thailand tó jẹ́ wípé ibẹ̀ ló jẹ́ wípé láti bí ọdún púpọ̀ sẹ́yìn títí di bí oṣù bíi mélòó kan sẹ́yìn orílẹ̀-èdè ló jẹ́ wípé àwọn náà fún wa ibẹ̀ láti ń ra ìrẹsì tó pọ̀ jù wá sí orílẹ̀-èdè wa ẹ̀dẹ̀ máa rí pé ìrẹsì yẹn ló jẹ́ pé ó pọ̀ ló jẹ́ nǹkan tó jẹ́ pé orílẹ̀-èdè yẹn tán gbọ́kànlé láti máa fi ṣe ètò ìlú wọn tẹ́ bá wá wo orílẹ̀-èdè yẹn máa rí pé púpọ̀ nínú àwọn ará ìlú wọn ló jẹ́ wípé àgbẹ̀ ni wọ́n ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ẹ máa rí pé àwọn àgbẹ̀ wọ̀nyẹn tẹ́ bá ṣe ń jáde ní ilé ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Thailand kò tiẹ̀ di dandan kẹ́ ẹ ní ilẹ̀ ìjọba ló máa fún yín nítorí ní orílẹ̀-èdè Thailand ìjọba ló ní púpọ̀ nínú àwọn ilẹ̀ wọn ìjọba ló máa fún yín ní ilẹ̀ tó jẹ́ pé wọ́n máa fún yín tíjọba bá fún yín ní ilẹ̀ ìjọba ló máa tún fún yín ní gbogbo àwọn ẹ̀rọ katakata àti àwọn ohun míì tó jẹ́ wípé ẹ máa fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó jẹ́ wípé ó máa fi yá ìjọba máa fún yín ní gbogbo nǹkan wọ̀nyẹn ìjọba dẹ̀ máa rí wípé àwọn ò fún yín ní owó kankan lọ́wọ́ so ìjọba máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣe tẹ́ máa kéré ẹ̀ lẹ́yìn so ìjọba ló máa ṣe gbogbo ìjọba fúnra wọn ló máa fún yín ní seed ìyẹn tó ń bẹ́ẹ̀ wípé irúgbìn tó jẹ́ wípé ẹ máa gbìn tó jẹ́ pé ẹ máa ṣe gbogbo wọn tí ní pé kẹ́ ẹ ṣàbójútó kẹ́ ẹ ṣe gbogbo ìjọba máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn fún yín pátápátá lẹ́yìn tí ìjọba bá wá ṣe gbogbo nǹkan wọ̀nyẹn ìjọba máa wá béèrè lọ́wọ́ yín gbogbo àwọn tẹ́ ẹ bá gbà síṣẹ́ bóyá wọn bíi 5 àbí 6 àbí 7 tẹ́ ẹ gbà síṣẹ́ kò tẹ́ ẹ di dandan kẹ́ ẹ ní owó fún wọn àwọn yẹn ti mọ̀ pé ẹ máa fún wọn ní owó wọn lẹ́yìn tí ẹ bá kó ire oko yẹn tẹ́ ẹ bá ti wá kó gbogbo nǹkan wọ̀nyẹn tán tẹ́ ẹ wá ń ṣe tán ẹ máa wá ta ọjà yẹn fún ìjọba ìjọba máa wá ní ó dá o bóyá 100 àpò ìrẹsì ìjọba máa wá rà ní ọwọ́ yín wá fún yín ní owó lára owó yẹn tẹ́yìn bá wá ti rí ara owó yẹn lẹ máa wá san fún ìjọba tó bá ti ń rà wọ́n á ti yọ oye percentage tiwọn tó jẹ́ wípé àwọn ná lórí gbogbo ti katakata àti nǹkan wọ́n á ti yọ gbé wọ̀nyẹn ẹ máa wá èrè tẹ́yìn bá rí ẹ máa wá san owó
àwọn tán ti ń bá yín ṣe iṣẹ́ ẹ̀dẹ̀ tún máa tún padà sọ́dọ̀ ìjọba fún èrè oko míì fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan máa ní tẹ̀síwájú ṣùgbọ́n tẹ́ ẹ bá wo orílẹ̀-èdè tiwa ẹ̀yin gẹ́gẹ́ bí àgbẹ̀ yín fúnra yín lẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa wá ilẹ̀ fún ilẹ̀ ẹ̀yin fúnra yín lẹ gbọ́dọ̀ wá ilẹ̀. ajílẹ̀ tí wọ́n tà fún wọn gan láìpẹ́ ṣe làwọn àgbẹ̀ kígbe pé ó ti wọ́n jù o. bóyá ilẹ̀ tó jẹ́ wípé bóyá ilẹ̀ tó jẹ́ wípé ẹ rà bóyá ìfúnra ilẹ̀ bóyá ẹ̀ ti ẹ̀ rà bóyá ẹ̀ kàn ti ẹ̀ bóyá ẹ tiẹ̀ sanwó ẹ̀ ni pé ó dáa pé láàrin ọdún kan láàrin ọdún méjì yẹn tó ń pè ní rẹ́ǹtì pé oye bí eléyìí ni o tó jẹ́ wípé katakata yín fúnra yín ló jẹ́ wípé ẹ mọ bẹ́ẹ̀ ṣe gbogbo wàhálà tó jẹ́ wípé ẹ fi ṣe ẹ̀dẹ̀ mo yẹ àwọn tó máa ṣiṣẹ́ nínú tó máa ṣiṣẹ́ nínú nǹkan wọ̀nyẹn ẹ tún máa lé kẹ́ tó máa lé ẹyẹ kiri kẹ́ tó máa ṣe gbogbo ẹ̀ pé lórí pé kẹ́yẹ má jẹ ìrẹsì kí kòkòrò má jẹ ìrẹsì ọ̀rọ̀ ajílẹ̀ gbogbo nǹkan bẹ́yẹn bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ máa rí pé láìpẹ́ púpọ̀ nínú àwọn àgbẹ̀ ní àwọn ìpínlẹ̀ kan ní apá àríwá orílẹ̀-èdè wa ló jẹ́ pé wọ́n jáde tí wọ́n fi ìfẹ̀hónú hàn pé ajílẹ̀ tí wọ́n fún ọpá ajílẹ̀ tó tẹ̀ jẹ́ pé ó ń ba èrè oko wọn jẹ́ ni nítorí pé púpọ̀ nínú ló jẹ́ pé ajílẹ̀ tó jẹ́ wípé àwọn tí ìjọba wa tiẹ̀ tún fún ní iṣẹ́ wọ̀nyẹn ní kọ́ńtrátì yẹn àwọn tó jẹ́ wípé wọn ò mọ̀ ń pa ọ̀rọ̀ ajílẹ̀ ni tó jẹ́ wípé wọ́n máa lọ wábì kan tó jẹ́ wípé púpọ̀ nínú ẹ̀yẹ kó wọ́n á ṣàwá ilé tó jẹ́ wípé ó chíìpù jù náà kó wọn púpọ̀ tó jẹ́ wípé bí ó ti expire bóyá kò tiẹ̀ ní agbára tó náà ṣàmàdé náà ihun tí àwọn ìjọba wa wà lẹ́yìn ẹ̀ ni pé kan ṣáà ti jáde kan ti ṣe nǹkan tó ń pè ní Photoshop pé àfúnyín lélẹ́yìí wá fún publicity yẹn. kí wá làmọ̀ràn yín ní ṣókí nítorí àkókò wa ti lọ. àmọ̀ràn tí mo ti ta àmọ̀ràn ni pé tí mo ní ni wípé ìjọba wa ló ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nítorí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìjọba tẹ́ bá rí àwọn ìlú tó jẹ́ wípé wọ́n làmìlaka tán ní ìlọsíwájú tí wọ́n ń ṣe dáadáa ìjọba wọn ló jẹ́ wípé wọ́n create enabling environment tó jẹ́ wípé nǹkan bẹ́yẹn tó fi lè wáyé tẹ́ bá dẹ̀ wo orílẹ̀-èdè wa bí orílẹ̀-èdè tó jẹ́ wípé àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ rárá ni ìjọba wa ní iṣẹ́ tó pọ̀ láti ṣe kí ìjọba wa jókòó pẹ̀lú òótọ́ inú kí wọ́n wo àwọn orílẹ̀-èdè míì wọ̀nyẹn kì í ṣe pé kákàn nípa wa nìkan là ń produce ìrẹsì nìkan nítorí báyìí sọ lẹ́ẹ̀kan tábà tó ní kálíbọ̀ táwọn ẹ̀ bá máa yọ gbogbo cost of production gbogbo nǹkan tó bá máa ṣe owó yẹn ó máa tó ẹ̀tún fẹ́ wọ́n ju owó tí nǹkan tó jẹ́ wípé à ń kó bọ̀ láti òkè òkun kí ìjọba wa kí wọ́n fi ayé dẹrùn fún àwọn ará ìlú kí wọ́n gbé ìgbésẹ̀ tí ó tó àti èyí tí ó yẹ kí wọ́n wo àwọn ọ̀rọ̀ refinery yìí kí wọ́n wò dáadáa kí wọ́n má kí òṣèlú bọ̀ ibi tó bá ojú ìka tó bá ti tọ́ sí mú kí wọ́n fi ro egun tí ọ̀rọ̀ oko náà kákàn yéé fi ọ̀rọ̀ ẹnu káyé fi sọ ti ọ̀rọ̀ oko kí wa ká ṣe ọ̀rọ̀ oko ká fi síṣe. ẹ ṣeun gan Ọ̀gbẹ́ni Stephen ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ mo dẹ̀ lérò pé àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ kan àbí òmíràn níbẹ̀ ní báyìí àsìkò ijó ti tó ṣé Ọ̀gbẹ́ni Stephen wà jó pẹ̀lú wa nígbà. wọ́n bá wa jó. wọ́n bá wa jó pé àwọn èèyàn wa gán fẹ́ wo tí Ọ̀gbẹ́ni. bẹ́ẹ̀ ni èmi kan pàápàá fẹ́ rí wọn bó ṣe máa jó. nígbà èèyàn wa jẹ́ ká lọ jó. àti ẹ̀gbọ́dọ̀ tá a bá tiẹ̀ wo wa nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà gbọ́dọ̀ máa fi jó pàrọ̀ bẹ́ẹ̀ ni a tún gbọ́dọ̀ dáná wa tó kó mọ̀ dé pé nígbà ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí a lọ fẹsẹ̀ rájò díẹ̀ nílé. à ń padà bọ̀.